Yorùbá tí wọ́n bí mi ní ìlú Aláàfin Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀màdé ọmọ Àtìbà. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò pọ̀ rárá. Mo kàn fẹ́ yànnàná àwọn kọ̀kọ̀ pẹ̀lú ọmọ Yorùbá àti nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Kóòtù Òjìrè lẹ́nìí. Àwọn parties oríṣiríṣi ló pọ̀ tá a ní nílẹ̀ Yorùbá. Mo wá fẹ́ advice ẹ̀yin ọmọ Yorùbá. Mo dẹ̀ fẹ́ bẹ̀ yín kẹ́ má bínú gbogbo ohun tó ti ṣẹlẹ̀. Bóyá bàbá Bọ́lá Ahmed Tinubu ló bá ṣẹ̀yìn, ẹ má bínú. Bóyá Sanwó-Olú ló bá ṣẹ̀yìn, ẹ má bínú. Tó bá jẹ́ ọmọ Yorùbá kan wà tá a mọ̀ tó bá ṣẹ̀yìn, ẹ má bínú. Ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ kò ń ṣe torí pé mò ń bẹ̀bẹ̀ kí nǹkan fún mi lówó. Àmọ́ ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ ni pé ọmọ Ìgbò gbọ́dọ̀ gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Ìdí ẹ̀bẹ̀ mi nìyẹn. Ẹ̀bẹ̀ tí mo dẹ̀ ń bẹ̀ yín yìí ó jọ máa wúlò fún gbogbo wa lọ́jọ́ iwájú ni. Ọmọ Ìgbò ti lérí, wọ́n ti léka. Mo ti ṣe show kan nítorí ọ̀rọ̀ yìí náà, wọ́n ti blọ́ọ̀kì page Facebook mi. Àmọ́ ẹ̀yin tẹ́ bá wo kíní lórí YouTube, ẹ bá mi share kó kan gbogbo ọmọ Yorùbá lọ́wọ́. Bàbá mi Elegushi, ìdí tí mi fi lè sọ̀rọ̀ sí ẹ ni pé mo mọ nǹkan tó ń pè ní ọba. Mo mọ iye ọba gan tó rọ́mọ ọba ni mí. Àmọ́ gbà mí ẹ jẹ́ ká máa ṣọ́ ọ̀rọ̀ sọ. In tó ṣẹlẹ̀ yìí ẹ lè dágbé mọ́. Torí mo gbọ́ nǹkan tí Elegushi sọ ńgbà kan. Ó ní àwọn kan tó bá ti ẹ̀ ń fún yín lówó àbí tẹ́ bá ti torí pé ẹ fẹ́ support Bọ́lá Ahmed Tinubu, ìyẹn ò ní kẹ́ sọ̀rọ̀ sí gbogbo ọmọ Yorùbá. Ọba ni ẹ́, olówó lọ́wọ́ ọmọ ọba ni ẹ́, òbówó ńlẹ̀ ni. Tó bá wá bówó ńlẹ̀ yẹn ò ní kó bá wa sọ̀rọ̀ anyhow. Àbí kó bá ọmọ Yorùbá sọ̀rọ̀ anyhow torí kò sẹ́ni tí ń bọ̀. Kábíyèsí ò bọ́ ẹnì kankan. Ọmọ Yorùbá là wà. Àwa ò dẹ̀ ní gbà kílẹ̀ Yorùbá lọ. Irú àwọn statement tó make ọba Elegushi, statement tó lè balẹ̀ Yorùbá jẹ́ ni. Torí ọmọ Yorùbá ni Sunday Igboho tó fọkàn sókò sí ó yé àwa. Oní tí Yorùbá bá lọ, Èkó ò ní lọ. Èkó tí ò ní lọ ẹ̀ làwọn Ìgbò fẹ́ gbà mọ́ wa lọ́wọ́ yẹn. Tó o bá jọmọ Èkó yẹn ò indicate wípé èèyàn kan ló ní Èkó. Yorùbá ló ní Èkó, kò belong to ọmọ Ìgbò. Ọmọ Ìgbò tí ń fọwọ́ lálẹ̀ fún yín sìn kí lẹ rí ṣe sí. Yorùbá ló ní Èkó, kò belong to ọmọ Ìgbò. Àwa ti rí oríṣiríṣi àmọ́ ìtàn Èkó. Kódà níbi táwa bá dé àtúmọ̀ tó Èkó ju ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yàn ọmọ Èkó lọ. Tá bá sọ̀rọ̀ ẹ máa bú wa. Àsìkò yóò ṣe àsìkò jà. Gbogbo àwọn akíyàn pọ̀pọ̀ tẹ kó jáde tí wọ́n rò pé wọ́n tún ilẹ̀ Èkó ṣe àbí nítorí pé àwọn kan ò dìbò fún APC. Ó ní wọ́n fi ń ṣe nǹkan tó ṣe, wọ́n ń ba nǹkan jẹ́ ni. Ẹ bá gbogbo wọn sọ̀rọ̀. Gbogbo wọn tẹ́ ẹ bá ní tẹ́ ẹ mọ̀ pé wọ́n wà ní in charge pé kán máa búyàn káàkiri lórí Facebook, ẹ bá wọn sọ̀rọ̀. Tí ọmọ Ìgbò bá gba Èkó mọ́ wa lọ́wọ́, ẹ̀yin tẹ́ máa jìyẹ nínú ẹ̀yin olórí Yorùbá máa pọ̀ gan o. Ẹ̀yin tẹ́ máa jẹ́ nínú ìbọn ti yẹ ẹ̀ tẹ́ máa jẹ́ ó ń ṣe press up lọ́wọ́ ni. Labour Party lórí láyà wọ́n win ní presidential election nínú Èkó nítorí ìwà tẹ́ ń wù ni. Àmọ́ wò wá ní dákẹ́ nítorí pé ọmọ Yorùbá nation là wá. Gbogbo àwọn police dog yín tẹ́ kó síta wọ́n tún lérí pé táwa tá à ń ṣe Yorùbá nation bá wáyé lé àwọn máa nà wá, àwọn máa pa wá, wọ́n threaten. Àmọ́ gbogbo ẹ̀ làwa náà ti ní lọ́wọ́. Ó dẹ̀ ti wà ń fà torí ẹlòmíì máa fi ọ̀rọ̀ ẹnu máa fi kó bá rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ó dúró lórí Yorùbá nation. Yorùbá nation tẹ́yìn wo ìgan ó wà lára nǹkan tó tó ẹ̀pù bàbá Tinubu tí ó bá yé yín máa gé díẹ̀ fún yín. Àwa rí náà jọ ọ̀pọ̀lọpọ̀ nu yín lọ. Ìdí tí gbogbo àwọn Haúsá fi dìbò fún yín ni pé wọn ò fẹ́ káwa lọ. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa tún gbé kíní ẹ̀gbà another dimension. Gbogbo election tẹ́ rí mú ní Kánò, Sokoto, Kaduna yẹn. Nítorí àwa táwa ń jà fún Yorùbá nation lẹ ṣe rí gbogbo yẹn. Ara nǹkan tó dẹ̀ jẹ́ kẹ́ lose Èkó nìyẹn. Nítorí pé àwọn Ìgbò ti gàngàrà wọn, wọ́n ti brainwash ọmọ Yorùbá. Gbogbo àwọn bàbá wa Ayọ̀ Bánjí, àwọn Bánjí, àwọn Bọ̀dé George and co. Gbogbo àwọn bàbá yẹn ṣe dáadáa o. Àsìkò tó yẹ kẹ́ ẹ wà yìí,
àsìkò tó yẹ kẹ́ máa tọ́ wa sọ́nà ni nǹkan tẹ́ tí ń lò bọ́ndé ayé yẹn lè lò mọ́ àsìkò tó yẹ kẹ́ jókòó kan ru kọ́ fún yín ní bread and tea láàárọ̀ ní gbígbóná fẹ́rẹ́fẹ́ kọ́ dẹ́yìn fún yín tó bá jẹ́ dòdò ní àbíṣu kan fún yín àsìkò yìí ni àsìkò tó yẹ kán ru ẹ̀fọ́ ẹlẹ́gùúsí fún yín lọ́sàn-án kẹ́ jàmọ̀là tó fẹ́lẹ́ àbí fùfú àsìkò yìí ni àsìkò tó yẹ pé tó bá dalẹ̀ kẹ́ kọ́ jẹ èso kẹ́ jẹ fruit kẹ́ mu bóyá tíì díẹ̀ kẹ́ jẹ nǹkan tó light kọ́ gé pineapple fún yín kẹ́ mú kẹ́ sùn kẹ́ jẹ kẹ́ wo tv àsìkò tó yẹ kán máa gbé yín lọ sí basketball court lélẹ̀ àsìkò tó yẹ kẹ́ máa lọ síbi table tennis kẹ́ máa fi ṣeré lélẹ̀ àsìkò tó yẹ kẹ́ máa lọ wo movie àsìkò yìí ni nítorí ẹ lè lo nǹkan tẹ́ ẹ ti lò mọ́ àwa tá a jọmọ yìí gan ò lè lo nǹkan tá à ń lò yà á lè lò mọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ mi ò ní pọ̀ tí máa fi kún ọ̀rọ̀ yìí Labour Party wọ́n ti lérí wọ́n ní àwọn máa gba Èkó lọ́wọ́ wa Yorùbá là wa torí tá a bá wí àwọn ọmọ Èkó wọ́n máa forí bẹ́gò wọ́n máa sọ̀rọ̀ kiri adẹ̀ tí ń sọ ti pẹ́ wọ́n máa ní ààrẹ ń bú ọmọ Èkó wọn ò dẹ̀ mọ̀ páwọn ríran jù yín lọ gbogbo ẹ̀yin ọba tẹ́ dákẹ́ tẹ́ ń wòran ẹ tètè fún support ní Èkó ẹ tètè fún wọn ní support lẹ́kọ̀ọ́ èmi ò sọ pé kẹ́ ẹ dìbò fún APC o mi ò dẹ̀ ní kẹ́ ẹ dìbò fún PDP o bọ̀ láàrin méjèèjì yẹn election yóò gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀